Àwọn ọkọ̀ ojú òfurufú àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà odidi 6 ló balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà o. Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ṣẹ́ra àwọn ọ̀daràn yìí wọ́n á gbà bí kún ló lóko bí tàkúté ni ojú gbogbo wa náà ni ó ṣe. Ẹ̀yin èèyàn ìyẹn nìkan mọ̀ tó wá kọ̀ àkójọpọ̀ náà ni lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ìyẹn nìkan tó wá kọ̀ o ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fìsì àkáǹtì àwọn èèyàn jàǹkànjàǹkàn kan lórílẹ̀-èdè Nàìjíríà o. Kódà àtowó àti property gbogbo ẹ̀ pátá náà ti bẹ̀rẹ̀ sí ní fìsì tó jẹ́ pé àwọn ní ẹ jẹ́ bàbá àṣàlẹ̀ alátìlẹyìn fáwọn afẹ̀míṣòfò tẹ́ fi ń ra oríṣiríṣi ohun ìjà olóró tẹ́ fi ń kọjú ìjà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn kódà gbogbo àkáǹtì wọn tí wọ́n ní ìlú Amẹ́ríkà lọ́hùn gbogbo ẹ̀ náà ti ń freeze. Eléyìí túmọ̀ sí pé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wọn kì í ṣe pé mọ̀ tán ń lérí lásán látàrí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó gba orílẹ̀-èdè Nàìjíríà kankan yìí tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ ibi pàápàá jùlọ láti ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò tó gba orílẹ̀-èdè Nàìjíríà kankan. Èmi ní swap ni èmi ní Boko Haram ni ẹ̀yin èèyàn pàápàá jùlọ àti àwọn tó jẹ́ pé àwọn náà ń sọ̀pọ́tì àwọn afẹ̀míṣòfò yìí tẹ́ ń kó owó ribiribi fún wọn láti ra ohun ìjà olóró. Ẹ̀yin èèyàn ẹ̀sìn yẹn ní èjì. Ẹlẹ́ẹ̀kẹta Miyetti Allah ó mọ̀ tí ń sá kíjokíjo. Ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Miyetti Allah? Ẹ súnmọ́ bí ẹ má gbàgbé mo ní àkójọpọ̀ ní fọ́nrán yìí lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ̀yin èèyàn ṣé ẹ gbàgbé ọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn ọmọ ilé asòfin ìyẹn House of Rep ìyẹn ti àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Smith Rillimore tí wọ́n láwọn ti gbé òfin kan lọ sí ilé ìgbìmọ̀ asòfin àwọn ipe tán bá sì ti buwọ́ lù ú pé wọ́n ní táwọn bá wá ti wá bu ọwọ́ lu òfin páwọn máa declare Miyetti Allah bíi terrorist. Di bá a ṣe ń sọ̀rọ̀ báyìí àwọn náà wá ń gbọ̀n kíjokíjo káàkiri látàrí pé wọ́n ní máa declare rẹ̀ bíi terrorist. Former senator ní ìpínlẹ̀ Kaduna ìyẹn Shehu Sani àti Aliu Dume tó sì wà ní Senate House Nàìjíríà báyìí wọ́n ní gbogbo àwọn tẹ́ bá ti ń rí tẹ́ bá láwọn ń ṣe protest pé àwọn ń takò pé Amẹ́ríkà àti foreign force ó ní pé kí wọ́n bá wa ṣẹ́gun àwọn ẹranko afẹ̀míṣòfò tó ń dorílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ó ní tẹ́ bá rírú àwọn ẹ̀dá tó ń sọ bẹ́ẹ̀ pé àwọn olòṣì ẹni bíi ẹ̀dá ni wọ́n. Ẹ wo ẹ̀yin èèyàn wa ẹ máa pín fọ́nrán yìí ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n bí àdéhùn tá a máa bá ń dá lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé a ní jẹ́ kí tí yín ó di sí gbogbo ohun tó bá ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ́ bá ìkànnì pàdé a kí n pé ẹ káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di tọ́ ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa lóòrèkóòrè. Ẹ má wàá gbàgbé àdéhùn wa là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé láàmọ́ mú wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ. Kódà di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ gbogbo òwe ìròyìn ló ti gbé látàrí ọkọ̀ ojú òfurufú 6 tó balẹ̀ yín ọkọ̀ ojú òfurufú àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà tó balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Níbo ni wọ́n balẹ̀ sí pẹ̀lú ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ tààrí ìwé ìròyìn Amẹ́ríkà kan ló tẹ̀ gbàǹgbàǹgbà o ló ní láti ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní láti ọ̀sẹ̀ tó kọjá ní ikọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti gbéra o láti máa bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí 6 tó jẹ́ ọkọ̀ ojú òfurufú wọn náà ni ló ti balẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kódà Air Force Air Base tó ń bẹ ní ìpínlẹ̀ Maiduguri nípínlẹ̀ Borno pé 5 nínú wọn ibẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ sí o. Wọ́n ní kódà àwọn nǹkan lóríṣiríṣi ni wọ́n ti ń offload jáde nínú ọkọ̀ àwọn ojú òfurufú 5 yìí. Ìkan tó wá kù wọ́n ní ìyẹn Air Force Base tó ń bẹ ní Kanji ibẹ̀ nìyẹn balẹ̀ sí ń tiẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ní wákàtí àti ọ̀wọ́ yìí wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ pé Maiduguri ni yóò jẹ́ operative base wọn ìyẹn tí wọ́n fẹ́ dúró lé lórí. Nábàmọ̀ tó tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọ́n ní ó ṣeéṣe kí offensive operation kó bẹ̀rẹ̀ lórí àwọn ISWAP lórí àwọn Boko Haram àti àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò yòókù tí wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé sẹ́mi pé ní ọ̀sẹ̀ tó kọjá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ọ̀gá ológun orílẹ̀-èdè Amẹ́ríkà
ìyẹn tó ń coordinate ní orílẹ̀-èdè Nàìjíríà. ìyẹn General Adamson wọ́n jọ ṣèpàdé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun, àwọn àgbààgbà ọmọ ológun ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà. àwọn defence minister ìyẹn torí omi ni tójú òfurufú ni gbogbo wọn nẹ́jọjọ jókòó tẹ́jọjọ gbìmọ̀ papọ̀ tẹ́jọjọ ṣèpàdé. ìpàdé yẹn ló ti wá ṣèṣó báyìí tẹ́ ẹ̀ bá sì gbàgbé lọ́sẹ̀ tó kọjá ìròyìn kan gborí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n sọ pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà igba ìyẹn 200 ni wọ́n sọ pé wọ́n sẹ̀ǹdì láti orílẹ̀-èdè Amẹ́ríkà wá sórílẹ̀-èdè Nàìjíríà láti wá kún àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ láti wá ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò ISWAP terrorist àwọn Boko Haram ìyẹn tí wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. iṣẹ́ ti bẹ̀rẹ̀ torí wọ́n ti dé offensive operation torí yóò bẹ̀rẹ̀ ní kíákíá láìpẹ́ yìí. torí náà tẹ́ ẹ bá wá rí àwọn ẹni bí gbogbo tí wọ́n pera wọn ní ẹni Ọlọ́run tó jẹ́ pé tẹ́ bá ti gbúrò Amẹ́ríkà báyìí wọ́n sì máa gbọ̀n jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ẹ wò ó ẹ gbúrò gbọ́ torí Amẹ́ríkà gan ti wá múra wọn digbidigbi. ṣé ẹ wá rí Aliu Dume ìyẹn sẹ́nítọ̀ tó wá ní àtìpínlẹ̀ Borno ó sọ nǹkan kan. ó ní ṣe rí ọ̀pọ̀ àwọn afẹ̀míṣòfò tó jẹ́ pé wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kúrò lórí ilẹ̀ wọn pàápàá jùlọ ní ìpínlẹ̀ Borno ó ní àti 15 years náà ti lé ọ̀pọ̀lọpọ̀ kúrò lórí ilẹ̀ wọn. ibi ilẹ̀ wọ́n lé wọn kúrò àwọn afẹ̀míṣòfò yìí àwọn ni wọ́n ń control bẹ̀. likewise nǹkan tó wá ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Borno yẹn òun ni wọ́n fẹ́ kó máa ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara State ìtorí ẹ̀ náà fi dójúlé Kwara State tó fi jẹ́ pé ọ̀pọ̀ ìgbà náà máa ń kọ lẹ́tà tí wọ́n mọ̀ kógun wọbẹ̀ tó fi jẹ́ pé tẹ́ ẹ bá sì wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ Kwara náà ti sá kúrò nílùú torí olúkálùkù ló ti sásàlà fẹ́mi ẹ̀. now ẹni tó wá jẹ́ former senator tó wá ní ìpínlẹ̀ Kaduna ìyẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ Sehu Sani ẹ̀gbọ́n tó sọ ni. ó ní tẹ́ ẹ bá wá rí àwọn nǹkan tí wọ́n sọ pé àwọn ò fẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà o àwọn ò fẹ́ Trump o ó ní ẹ wò wọ́n dáadáa ó lẹ́ni bí ni wọ́n wípé wọn ò fẹ́ ìtẹ̀síwájú sí orílẹ̀-èdè Nàìjíríà ní pé pàápàá jùlọ kódà wọn ò fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ní ìsinmi. ló bá tó tẹ̀síwájú náà rẹ̀ ó ní a nídìí àwọn foreign force tí wọn ò mọ anybody ó ní irinṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yìí la fi lè ṣẹ́gun àwọn ISWAP Boko Haram àwọn afẹ̀míṣòfò lóríṣiríṣi tẹ́ ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. now Sehu Sani àti Aliu Dume inú wọn ń dùn kódà wọ́n ń gbóṣùbà káre fún àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà pé inú àwọn sí ẹ̀dùn tí wọ́n wá tẹ́ fẹ́ wá bá wọn yanjú àwọn ẹranko afẹ̀míṣòfò yìí. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń sa ipá wọn láti bíi 15 years lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí tó jẹ́ pé ọ̀rọ̀ náà kò mọ̀ tí ì lójútùú. níbẹ̀ làwọn nǹkan ti ń fọn rere pé China làwọn fẹ́ o Pakistan làwọn fẹ́ ṣùgbọ́n báyìí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti sọ̀kalẹ̀ wọ́n ti dé sí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti dé sáwọn ẹni bíi afẹ̀míṣòfò lọ́rùn. now wọ́n ti kó àwọn oríṣiríṣi nǹkan wọlé fẹ́rí sùn ẹ̀yìn èèyàn ẹ̀ gbúrò gbọ́ ẹ̀kọ́ sojú mímu. ẹ̀yìn èèyàn ẹ̀jẹ̀ tó gbé débẹ̀ lórí eléyìí ọ̀sẹ̀ tó kọjá yìí ní orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn Rillimore Smith ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n jáde síta wọ́n ní we have to do something lórí àwọn ọ̀daràn afẹ̀míṣòfò ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà. kódà wọ́n dárúkọ Miyetti Allah wọ́n ní tẹ́rọ́rìsì ni wọ́n. now n tó ń ṣẹlẹ̀ báyìí ni pé gbogbo àwọn property àwọn èèyàn yìí tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn báńkì wọn gbogbo ẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní fees ìyẹn lórílẹ̀-èdè Amẹ́ríkà náà wọn ò ní access sí mọ́ torí pé àwọn náà ń fi owó rọ̀gùn rọ́gbọ́n tẹ́ fi ń sponsor àwọn afẹ̀míṣòfò tó ń dorílẹ̀-èdè Nàìjíríà láàmú. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ìjọba Dubai United Arab Emirates wọ́n dárúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan pẹ̀lú owó rọ̀gùn rọ́gùn tẹ́ fi ń sponsor àwọn afẹ̀míṣòfò ìyẹn tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń dorílẹ̀-èdè Nàìjíríà láàmú ìyẹn àwọn ISWAP Boko Haram afẹ̀míṣòfò. nígbà tí wọ́n wá ṣe ìwádìí dé ìkóríta kan nígbà náà kódà wọ́n tú àwọn àṣírí owó rọ̀gùn rọ́gbó kan more than $700,000 tó jẹ́ pé wọ́n ń gbìyànjú láti transfer owó rọ̀gùn rọ́gbùn yìí sí àkáǹtì àwọn èsì òkòkò afẹ̀míṣòfò tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu. now ṣẹ́wárí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti wá kóléètì gbogbo àwọn líìsì àwọn ọ̀daràn yìí àwọn tó jẹ́ pé àwọn náà ń fowó rọ̀gùn rọ́gbùn tó fi ń ti àwọn ọ̀daràn lẹ́yìn wọ́n ti wá kóléètì líìsì wọn jọ. ọ̀rọ̀ yìí kì í wá sí orílẹ̀-èdè Nàìjíríà nìkan o àti bí orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn ẹ̀sìn òkọ́kù yìí tó jẹ́ pé ibẹ̀ wọ́n ń yọ wọ́n lẹ́nu wọn ò jẹ́ kán fẹ̀dọ̀ sórí òróòro
gbogbo rẹ̀ pátá làwọn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà náà wá ti kóléètì jọ. Ṣùgbọ́n eléyìí tó wá jẹ́ torílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n ní oríṣiríṣi property ìyẹn sórílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fíìsì àkáǹtì wọn, bẹ́ẹ̀ ni wọ́n ti ń fíìsì ìyẹn property wọn tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà. Tọ́ ẹ̀yin èèyàn eléyìí la tó ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé. Ohun tó ń lọ tẹ́ ẹ̀ bá gbàgbé àdéhùn wa tá a bá ń dá ni pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé a ní jẹ́ kí tí yín ó di sí, a sì ní jẹ́ kí tí kojú yín ó fọ́ sí. Ẹ má gbàgbé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti di pé ó ti dọ̀rọ̀ gbogbo wa ló yẹ ká mọ bó ṣe ń lọ. Ẹ wò ó ibi táwa fi àdàgbé tó ìsọlẹ̀ síre tọ́ fáǹfààní ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ ṣe research lórí ní tá a mú wá sí etí ìgbọ́yín. Gbogbo ẹ̀ wà ní public domain. Tọ́ ẹ̀yin èèyàn ibi tẹ́ ti rí fọ́nrán tá a mú wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà rèé. Ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ̀yin náà ẹ tẹ subscribe button kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè tá a bá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa. Àdéhùn wa là mú ṣe pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá sí orí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́yin náà tẹ́ mọ̀ gbọ́ bó ṣe ń lọ ní wàdówàdó lórí ìkànnì wa. Egun tó bá sì ti jáde báwọn ó ti kú òláì wò ó a gbọ́dọ̀ fi tó ẹ̀yin èèyàn wa ká fi tó yín létí ìyẹn ọ̀kan. US freezes assets of Nigerians over Boko Haram ISIL link. Now àwọn wo wà ní Nigerians tí wọ́n ṣe kíni tí wọ́n freeze asset wọn. Ẹ̀yin wo ìròyìn yìí sìn ṣé ìròyìn tí The Sun bá gbé ẹ máa ní fake ni. The Sun ìròyìn tó làmìlaka ìwé ìròyìn tó làmìlaka ni national newspaper ni. Now ẹ jẹ́ kí wọ́n á ka díẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣé ráwọn tí wọ́n wá freeze asset wọn yìí kì í ṣe Nigerians nìkan ṣùgbọ́n àwọn 9 ló jẹ́ ọmọ Nàìjíríà tí wọ́n freeze àwọn asset wọn. Ẹ má gbàgbé mo sọ̀rọ̀ pé wọ́n ti convict àwọn kan ní Dubai United Arab Emirates tẹ́lẹ̀ ara wọn yẹn ìwé tí wọ́n gbé jáde ọ̀hún gbọ̀nàgbọ̀nà ni orúkọ wọn wà ń bẹ̀ nínú àwọn tí wọ́n freeze asset wọn. Tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé ọ̀sẹ̀ tó kọjá yìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà sọ ó túmọ̀ sí wípé Amẹ́ríkà ò sẹ́nu bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ni wọ́n ṣe kíni ni wọ́n put whatever they are saying into action kíákíá ń tẹ̀lé. Eléyìí túmọ̀ sí wípé láìpẹ́ láì jìnnà a máa rú àárẹ̀ yín àwọn ẹranko yìí sẹ́ because ẹranko ni wọ́n o tó kàn wọ́n mọ́ ní kejì ẹ kò sẹ́ o jọ ní nǹkan pọ̀ rí o dẹ̀ lọ bá o dẹ̀ gbébọn tẹ̀ lọ́rùn o pa o dẹ̀ jí gbé iṣẹ́ owó tó ṣe sí lọ́wọ́ ní kó lọ́mọ 50 million wá ibo ni kò ti rí ẹni tó yẹ pé àti róúnjẹ jẹ gan problem ni. Now orúkọ wọn rèé o ẹ máa gbọ́ o the publication of Treasury Office of Foreign Asset Control OFAC is designed as a reference to provide actual notice of action by OFAC with the respect of specially designated nationals and other persons, which term include both individual and entity whose property is blocked, to assist the public in complying with the various sanction programs administered by OFAC, the agency said. Now, ẹ wá jẹ́ kí n máa sọ orúkọ wọn fún yín. Selee Yusuf Adamu ẹni àkọ́kọ́ tó wà ńbẹ̀ nìyẹn tó jọmọ Nàìjíríà o was born in Nigeria on August 23, 1990 and is one of the people on the list. Now, Yusuf, who had a Nigerian passport, was found to have connection to Boko Haram. Connection pẹ̀lú Boko Haram ló ní. Wọ́n ti freeze account here. 6 Nigerians, including Yusuf Adamu, were convicted in 2022 of establishing a Boko Haram cell in the United Arab Emirates in order to earn money for Boko Haram fighters in Nigeria. The 6 guys were found guilty in the United Arab Emirates at the time of trying to transfer $780,000 from Dubai to Nigeria. Now, can you see now? Now, kí ló ṣèjọba Nàìjíríà tó jáwọn ẹranko mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n ti convict orílẹ̀-èdè míì tí ìṣe Nàìjíríà ló convict wọn they were convicted. But ìgbésẹ̀ wo ni Nàìjíríà gbé? Àwọn Màlàmí. Now, ìròyìn kàkàtì ẹ̀ ń circulate lọ́sẹ̀ tó kọjá pé London Màlàmí ńgbà tí Màlàmí sì jẹ́ Minister of Justice and Attorney General wípé wọn ò convict ọ̀daràn kankan. Èmi làwọn Boko Haram whatever ni
ṣe mọ̀ pé wọ́n major general kan jáde ńgbà kan General Kefi tó ní òun náà fi ṣe head task force kan táwọn ti ṣe gbogbo ìwádìí lẹ́yìn ọ̀rẹ́ gbogbo àwọn táwọn ti arrest wọ́n sáré ń tú gbogbo wọn lẹ̀ wọ́n sanction òun náà kódà wọ́n sáàkì òun kú òun bí iṣẹ́ láìsí nǹkan kan tó ń ṣe ayé àwọn Màlàmí ṣe ti rí báyìí àwọn kan wá jáde wọ́n ń protest torí Màlàmí wọ́n ní kàn fi Màlàmí lẹ̀ gbogbo yín pátá ohun tójú àwọn tí àwọn ẹranko yìí ń pa tó ń rí ojú ti yín àwọn ọmọ yín ẹbí yín ara yín yóò rí lágbára Ọlọ́run. Now àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá à ń sọ yìí wọ́n wà nú àwọn tí wọ́n ti freeze asset wọn bẹ́ẹ̀ ni. Another offender is Babestan Oluwole Ademulero. Babestan Oluwole Ademulero was assigned to SDNTK after being born in Nigeria on March 4, 1953. He went under several aliases such as Olatunde Irewole, Sofeso, and Wole A. Babestan. Ó sà ń jẹ́ oríṣiríṣi orúkọ òun náà property ẹ̀ wọ́n ti ṣe kí ni wọ́n ti freeze ẹ̀. Abu Abdullahi IBN Umar Albanawi, commonly known as Ba Idrisa, was also designated. Wọ́n di mélòó ẹ̀ mọ̀ ká wọ́n o. According to the report, Abu Abdullahi Abi Umar Albanawi was born in Maiduguri, Borno State between 1989 and 1994. Sanctions relating to terrorism were applied to him. Abu Musad Albanawi, also known as Habib Yusuf, was mentioned between 1990 and 1985 with a range of birth year. He was designated as a leader of Boko Haram and subject to anti-terrorism sanctions. Khalid Albanawi was born in Maiduguri in 1976. The name Khalid Albanawi was mentioned twice in publication. Gbogbo àwọn orúkọ nìyẹn o. He used several names. Oríṣiríṣi orúkọ ló ń jẹ́ wọn ló tún jẹ́ Abu Hafsat, ó tún jẹ́ Muhammad Usman, and was associated with Boko Haram. Gbogbo àwọn tá à ń sọ yìí. Ibrahim Ali, ẹ máa rí pé gbogbo àwọn tó ń dárúkọ yìí wọ́n operate gba Egypt, wọ́n operate gba United Arab Emirates, wọ́n ní link mọ́ Iraq, wọ́n link mọ́ gbogbo wọn àwọn ibi tí wọ́n ti ń rówó. Torí ẹ̀ tẹ́ bá ra àwọn èèyàn kan náà ń lù yìí àwọn kan náà tí wọ́n láwọn ń ṣẹlẹ́sìn tẹ́ mọ̀ rí wọn tí wọ́n ń protest káàkiri tí wọ́n ń sá ń polongo ẹ̀sìn wọ́n fẹ́ dá wàhálà alẹ́ ń lù pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wọ́n ní link mọ́ Iran. Yes, torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn gómìnà South West wọn gbọ́dọ̀ lajú lẹ̀ òde wa, a gbọ́dọ̀ la ojú wa. Ṣé mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá ni olórí ẹlẹ́sìn kan pariwo pé àwọn kan wọ́n fẹ́ dá wàhálà alẹ́ wọ́n fẹ́ kó Boko Haram wọ ilẹ̀ Yorùbá o. Gbogbo àwọn ọ̀rọ̀ yẹn a gbọ́dọ̀ take it for granted. Ìjọba gbọ́dọ̀ ṣèwádìí kí wọ́n confam bóyá òótọ́ ni àbí kì í ṣòótọ́. Now ẹ tún máa wò wọ́n o, ìmí ìtúnlẹ̀ o. Ibrahim Ali Alhassan was described as having a Nigerian passport. He was born in Nigeria on January 31st, 1981. He was connected to Boko Haram and was said to live in Abu Dhabi, United Arab Emirates. Bákan náà, Abu Bilal Al-Munik, also known as Abu Bakir Ibn Muhammad, oríṣiríṣi àwọn orúkọ bọ̀ọ̀nù náà ló náà tó ti wá wọ́n bí òun náà ní 1982. Gbogbo àwọn tá a sáà ń dárúkọ yìí òun ni wọ́n ti freeze gbogbo asset wọn nígbà tí ìjọba lọ́dà rẹ̀ Muhammadu Buhari àwọn Màlàmí tí wọn ò lè ṣiṣẹ́ lórí ẹ̀ Amẹ́ríkà ti bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ sí ṣe rí nǹkan bó ṣe ń lọ kẹlẹ̀ nípa àwọn Amẹ́ríkà wọn ṣẹ́nu. Now I know they are still coming to Nigeria. Ìdí nìyẹn tẹ́ fi rí àwọn Miyetti Allah tí wọ́n ń sá kiri. Now ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ náà lórí ọ̀rọ̀ Miyetti Allah àtìgbà tí Amẹ́ríkà ti sọ̀rọ̀ pé báwọn máa declare wọn as a terrorist organization ọkàn tí wọn náà ò balẹ̀ mọ́ o wọ́n ń sá kíjokíjo kiri ni. Ní àná tá à ń sọ̀rọ̀ òde ìyẹn lọ́jọ́ 15 oṣù kejì táwa yìí ẹni tó jẹ́ president wọn ó sì tún pe press conference l'Abuja tó ní àwọn ò mọ̀ ń pẹ́ o gbogbo tí wọ́n ń sọ pé àwọn ṣe àwọn ò ṣe o ṣùgbọ́n ẹ bá mi bi wọ́n léèrè ibo ni wọ́n wà ìgbà táṣìírí commissioner of finance àti Bòdéjọ Bello president Miyetti Allah tọwọ́ tẹ̀ pé òun náà ń kó ọmọ ogun jọ ẹ̀yìn èèyàn ṣe ti gbàgbé ni
kó tó di pé ìjọba àpapọ̀ kọlù. Now òun pẹ̀lú kọmíṣánná tá à ń sọ yìí Adamu, wọ́n ní wọ́n ṣe transaction owó $2.3 million owó kínní. Kí lowó yẹn wà fún? Ẹ má dẹ̀ gbàgbé Adamu kọmíṣánná tá à ń sọ yìí, adájọ́ kan láwọn ò lè fún bẹ́ẹ̀, adájọ́ mi ì fún bẹ́ẹ̀lì. Ẹ gbogbo ẹ̀ bóyá líǹkì mọ́ra wọn. Ibo làwọn Miyetti Allah wà ń gbà yẹn? Ibo ni Miyetti Allah wà nígbà tí ọwọ́ tàwọn àgbààgbà ẹgbẹ́ wọn nípínlẹ̀ Kwara oṣù tó kọjá nìyẹn? 3 nínú wọn lọ́wọ́ oṣù tó kọjá ní àbóṣù yìí náà, 3 lọ́wọ́ tẹ̀ tí wọ́n ń kà bòròbòrò. Ibo ni wọ́n wà? Gbogbo wọn dẹ̀ ni wọ́n ń líǹkì mọ́ pé terrorism. Now ẹ̀yin wá jáde ń sìn ẹlẹ́ẹ̀lọ́wọ́ nu terrorism, legitimate work yín lẹ̀ ń ṣe. Ẹ mọ̀ pé k'Amẹ́ríkà ò tó jáde kan tó sọ pé kinní kan ṣe èèyàn kan, àwọn kan terrorist ni wọ́n ti ṣe a lot of àwọn òun mọ̀fò ṣe bíbí ìlànà ti ṣèwádìí pẹ́pẹ́ tán tó bá yá tán máa tó ní kò rí bẹ́ẹ̀ mọ́. Àwọn tán bá ti bẹ̀rẹ̀ ìwádìí wọn tán bá ti mú ẹni ìyẹn lọ́rùn ọwọ́ báyìí wọn ní ti pè ní terrorist àfi tán bá mú lẹ́rùn ọwọ́. Now wọ́n wá ń sá kolóbá kiri. Ẹ mọ̀ gbọ́n tí president wọn sọ lánàá o, Miyetti Allah deny involvement in terrorism, seek diplomatic engagement with US. Ṣé rí pé bẹ̀rù Amẹ́ríkà nípìnlẹ̀ sí ọgbọ́n? Ṣé rí oníkálukú ló ní opinion tiẹ̀, ẹlòmíì lè l'Amẹ́ríkà ò dá wọn dá, ẹlòmíì lè ní wọn ò dá, n tó bá wo oníkálukú kó sọ. Ṣùgbọ́n mi mọ̀ pé ọ̀ǹtì t'Amẹ́ríkà tó dá sọ̀rọ̀ wa ló tó níyànjú bọ̀ o. Ìlú ìlà ti wà látijọ́ yìí náà gbọ́ nǹkan kan o, ṣùgbọ́n Trump sọ̀rọ̀ báyìí àtijọba àtàràlú àtẹ̀pẹ́ everybody sá kíjokíjo káàkiri ni. Ẹ mọ̀ iye tó orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní wọ́n ná tí wọ́n lọ fi lọ́bì ni. Ó wá di pé ìbẹ̀rù Trump nípìnlẹ̀ sí ọgbọ́n. Ó bá jẹ́ Trump náà ni mo kàn ti rántí èèyàn kan tó pè mí tó bá mi sọ̀rọ̀. Ó ní Ọlọ́run rán Trump sí wa ni o. Ó ní Ọlọ́run rán ni. Ojú tèmi náà dẹ̀ fi wò ó nìyẹn. Tèmi sáà ni wípé ká kọ́ńkà àwọn pípù yìí, ká kọ́ńkà wọn yàtọ̀ fáwọn tó ń fẹ̀sìn bojú tí wọ́n ń support wọn underground. Now ẹ wá mọ̀ gbó lórí wọn o. Miyetti Allah denying involvement in terrorism, seeking diplomatic engagement with US. Now kí ló ṣe wọ́n tí wọ́n ń wá diplomatic engagement with US tí wọ́n ń gbọ̀n káàkiri jolojolo? Now ẹ mọ̀ gbọ́ o, the Miyetti Allah Cattle Breeder Association of Nigeria (MACBAN) has denied involvement in banditry, terrorism, kidnapping or cattle rustling. This is in reaction to proposed bill by United States lawmaker to impose sanctions, including a visa ban and asset freeze on individual or entity responsible for severe religious freedom violation in Nigeria. The entity and individual listed for sanction are Rabiu Kwankwaso, former governor of Kano State and national leader of the New Nigerian People's Party, Miyetti Allah, Kauta Ore, and those described as Fulani ethnic nomad militia in Nigeria. Now everyone say. Abẹ́ẹ̀rí nǹkan ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ wá dójú ẹ̀ tán àwọn wọ́nà bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe bá wọn bá Trump sọ̀rọ̀ pé Miyetti Allah èèyàn gidi ni o. Ẹ̀yìn èèyàn ẹ jẹ́ ká máa wòran wíkún ló lóko bí tàkúté ni ojú gbogbo wa náà ni ó ṣe tọ́. Ẹ̀yìn èèyàn wa níta tó ní ká tó mú wá sí etí ìgbọ̀ ẹ̀yìn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣàrẹ́ níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá. Ẹ wo ntẹ́yìn náà bá nílé èròǹgbà látàrí fọ́nrán tá a mú wáyé ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa. Ibi táwa fi àdàgbé tó ìsọlẹ̀ sí rè o. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣàrẹ́ pé orí wa ò mọ̀ ní gbàbọ̀dẹ̀ ààbò Ọlọ́run ò ní fi wálẹ̀ o. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí o. Lágbára Ọlọ́run ohun rere Nàìjíríà yóò ṣojú gbogbo wa o. A kí n pé ẹ ṣé tẹ́ ń bá wa like fọ́nrán wa, tẹ́ ń bá wa comment, tẹ́ ń bá wa subscribe lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ó dàbọ̀.